day now they want survive. We will be giant of Africa, but other state now. Wow. Rule us well. No let this nation to fall inside where Mr. President rule us well. Mr. Governor govern us well. If you be senator, senator well. If you be police well. Not they take bribe. Emma Carro. Níbi gbogbo tẹ́tí ń gbọ́ mi lówùúrọ̀ yìí Làbọ̀tá ló ń sọ̀rọ̀ the guru of radio the Alusioku one of Iseluku land the Ameto one of Majidu land Làbọ̀tá èmi ó máa sọ pé Olúwa o gbógun táwọn tó gbógun tì wá fìjà fún àwọn tó ń bá wa jà èmi lọmọ hall lọ́dọ̀ gbòrìgà ọmọ ẹdúró ejúmọ̀ náà bá wọn pátápátá ló ṣọmọ gíní ọmọ òfòyè òfòbá ọmọ ìtìkàlùhí àbẹ̀wò mòhí ọmọ arúgbági ọmọ àgbẹ̀nọ́kọ̀ ẹ̀wà the tallest man in Tungba FM ọmọ ìlàjẹ tó ń sọ ìgbà àgùntàn ṣọ́ lò kẹ́nì afa kẹ́nì gba lẹ́nu mi sọ́dọ̀. Bismillahirrahmanirrahim. Alhamdulilayi lọ́bìlì alamin. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn àfáà mi gbogbo alájà àtàwọn tí ò lo ìjáàbù àtàwọn tó lò àdúpẹ́. Oní ọjọ́ ayọ̀ ní fẹ́mi àti ẹ̀yin ọjọ́ Jímọ̀ olóyin ọjọ́ tí gbogbo a máa lọ sí Ọlọ́run ọba tó bá ṣe díẹ̀ sí ni ẹ káàbọ̀ tó rẹ̀ tó tiwa bá wọn sọ iléeṣẹ́ yìí ni Tungba 100.9 FM èmi lọmọ yín èjìrẹ́ ọ̀kín ọmọ ìyá àbẹ́jì tòlùkà dúdú ó wá sọ̀bẹ̀ ẹ̀gúsí tó gbé sẹ́gbẹ̀ẹ́ oníkẹ́nìkò máa jẹ́ lọ tí gbogbo èèyàn máa ń pè mí ní Black Shadow Man èmi máa sọ kíní kan òtítọ́ lórúkọ méjì ó funfun lala òtódó ẹja sòótọ́ ìjọba nìkan kọ́ ló dà lúrú o ìwọ tó ń fi rọ́bọ̀ rẹ lò àtiwọ́ ìyàwó tó ń parọ́ fọ́kọ àti gbogbo àwọn tí àlóòótọ́ síra wa àwa kan dákun orílẹ̀-èdè tí orílẹ̀-èdè ò lè lọ síwájú ṣùgbọ́n tíbẹ̀ lọ ẹja máa bẹ́ tó bọ̀ ẹ̀ka bọ̀ tó àti dé ni ẹ̀kẹ́ ní bá ẹ mọ bá ṣe máa ń ṣe é gbogbo ẹ̀ pọ̀ rẹ́mrẹ́m lẹ́sẹ̀kẹsẹ̀ tá bá ti jánu kúrò tá a lọ sọ́hun yẹn tá bá padà wá máa fún yín ní ìròyìn tá bá padà wá máa jíṣẹ́ díẹ̀díẹ̀ a máa jíṣẹ́ pásítọ̀ Ládìpọ̀ a máa jíṣẹ́ Kendra a máa wọnú Scotland lọ́nà àtúlọ́pàdé Kendra again gbogbo kíní ló ti tò sílẹ̀ lẹ́sẹẹsẹ ẹgbẹ́ ìjókòó kẹjókòó Tungba 100.9 FM Làbọ̀tá ló ń sọ̀rọ̀ the guru of radio ọmọ ìlàjà tó ń sọ ìbò. Kílájú ìsìn agbọ́nlé gẹ̀rì. àkókò tí orílẹ̀-èdè Nàìjíríà nígbà tá à ń jẹ ẹja tútù ẹja kan gbà yà ní wọn kọ. tá à ń fi àwọn nǹkan tó wà nínú agolo jẹ máa fi jẹ ìbà ní ìfẹ́ dànù òǹkó bẹ́ẹ̀sì àwọn ráìsì tó yẹ kó lè ṣe ò ní ìdọ̀bẹ̀ mo sì máa wò òbí tó sọ pé Nàìjíríà yìí sì máa dùn ó máa dára nígbà tí ó máa dùn gòbètà ó lè tó máa dùn nígbà tí. ẹjọ́ máa wọnú ẹ̀ lọ bá ṣe ń wọ̀ wọ́n inú kó inú wẹ̀rẹ̀ kẹ́yìnjọ́ ti gbọ́ àyè ẹ̀jẹ̀ wà lé ẹ̀jẹ̀ ti gbọ́ láàrin ọ̀sẹ̀ ìjọba àpapọ̀ wọ́n yọ 104 billion naira láti ra generator. ó ti sú wọn ni wọ́n ti rí pé kò dáa ká máa wà lóògùn wọ́n fẹ́ ra generator. torí gbogbo kìíní kan ní 19 something 19 kìíní kan wọ́n jà nígbà yẹn à ń ṣe independence ni
wọ́n bá mú lọ láti rock ó dà pé ní jẹnẹrétọ̀ gbà wọ́n á ronú sí gbà á rà jẹnẹrétọ̀. ok mo ti mẹ́ni tó tọ́nà gbà family cousin dáàdì mi ló tọ́nà yẹn. orí ẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀ cousin dáàdì mi ó mọ bó ṣe máa ń tọ́nà iná tó máa ń tọ̀ lórí omi yẹn ní màjìlú bẹ́ẹ̀ ṣe náà pé bàbá yẹn ló ká sọ bọ́n ṣe máa tọ́nà yẹn bọ́n ṣe tọ́nà yẹn àtùpà tí wọ́n á fi sínú kìnnìkìnnì àti ọmọ bẹ́ẹ̀ ọdún kan sẹ́yìn nígbà tí ẹyẹ ò fẹ́ fò kò síná nígbà yẹn. irọ́ ẹyẹ ó ti rẹ ẹyẹ àwọn àgbo ti rẹ̀ wá kẹ́lẹ́ máa gbọ́ ìwọ ìgbẹ́ tó bá ṣí pidgin níjọ́ independent day àwọn pidgin míì wọn ní fò àwọn míì àfò àwọn tó fò yẹn àwọn tó rí ìjẹ́bẹ́ àwọn tó wà ní house àwọn tí ò fò yẹn. iṣẹ́ ni oníṣẹ́ ẹranko. ǹjẹ́ ti gbọ́ ní mo state lọ́mú yẹn láàrin ọ̀sẹ̀ àwọn ọba aláyé wọ́n ń ṣe meeting làwọn agbébọn rí wọn bẹ̀rẹ̀ wọ́n yìnbọn fún méjì kéde ẹni orí yọ òkèlè èyí ọ̀sán fẹ́ yẹ kó kó ń bọ̀ lóní falafala lóní túlùtúlù lóní láàlú làkẹ́ni ọlọ́run kó máa ṣọ́ àwọn agbébọn rí wọn wọ bẹ̀. ìtọ́ ṣẹlẹ̀ yìí ó yẹ kí afa kíyèsí sí o kágbébọn ní gbébọn sí àárín àwọn ọba wọ́n yàn gbọ́n gbọ́dọ̀ ìdí nítorí ṣé mo nǹkan tó ṣe nítorí pé nǹkan pọ̀ lórí ètò ilé ní àti kìnní kí n tó tẹ̀síwájú ẹ̀ ní ká jíṣẹ́ pásítọ̀ Ládìpọ̀ ká lọ sí Good Tidings Ministry ká jíṣẹ́. Another hits jam from WebLoaded.com. Visitation. padà sórí ètò náà kẹ́ni bó ṣe ń ẹ̀yin tẹ́wọ̀ iléeṣẹ́ gbọ́ IPOB leader Nnamdi Kanu wọ́n mú lọ sí ilé ìgbẹ́jọ́ lánàá are you guilty or not guilty ní wọn wà guilty fún ẹ̀sùn méje tí ìjọba fi sùn ẹ̀sùn méje wọ́n ti sọ pé November 10 case adjourned Ọlọ́run ràn wá lọ́wọ́ wọ́n ní wọ́n jẹ́ káwọn èèyàn ni wọ́n jẹ́ káwọn journalist wọlé wọ́n jẹ́ kíkíní. kẹ́nìjọ́ ti gbọ́ láàrin ọ̀sẹ̀ àwọn ensars tó yẹ pé tọdún kan wọ́n pàpà ṣe é but lẹ́kọ̀ọ́ bí àwọn ọlọ́pàá mú àwọn kan wọ́n ní jàǹdùkú ni wọ́n ti mú wọn mú wọn lọ sí ilé ẹjọ́ ìwọ́n tó wẹ̀ wọ́n ti mọ́ wọ́n á tú ẹ̀ lẹ̀. kẹ́nìjọ́ gbọ́ Federal Government of Nigeria gbogbo security wọ́n ní Anambra election must hold ta ló sọ bẹ́ẹ̀ President of Nigeria àwọn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo security náà ti darí síbẹ̀ tó mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ 34,872 policemen ló la wá ní tó bá kó gbogbo ẹ̀ lọ síbẹ̀. ìjà ọlọ́pàá pọ̀ lórílẹ̀ Nàìjíríà ọlọ́pàá tó wọ́n lẹ́kọ̀ọ́ lásán dé àmọ́ náà 30,000. ìdí tí mo ṣe mọ̀ pé ọlọ́pàá pọ̀ honourable kan wọ́n lè kó ọlọ́pàá 200 sí councillor kan wọ́n lè kó ọlọ́pàá 100 sí tí ọlọ́pàá pọ̀ tó tọ́. ordinary special adviser ló ń lo ọlọ́pàá. kẹ́ni sọ pé ọ̀gágun búba máa wá ọ̀gágun tẹ́lẹ̀ búba máa wá NDA
of law enforcement agency ọ̀gá pátápátá ó ti sọ̀rọ̀ ó ní anybody tó bá ti mú tó gbogbo lóró either 15, 25 àbí kó ṣe wègbèrè ó sọ bẹ́ẹ̀ ó ní báwọn bíbí ẹgbẹ́ ń ṣe wọ́n á rí ìbọnú epo tó ń lọ wọ́n á rí ìbọnú slippers inú bisikí àwọn ọmọ nàìjíríà gbọ́ kẹ́ni ọpọlọ yìí ọpọlọ àwọn nàìjíríà orí kan ní àìpẹ́ yìí obìnrin ni inú gbé fọ̀n tó ṣe sórí ó gbé ìyẹn ti star yẹn ti expire inú kẹ́ni ó mọ gbàtà wà school pé tó bá ń pè nǹkan lé expo tó bá fẹ́ sin expo wá sí sínú belt àwọn obìnrin á sí sí tán mo respect obìnrin bẹ́ẹ̀ tó obìnrin bá fẹ́ náwó ní nàìjíríà yìí owó ńláńlá náà máa ń ná kẹ́ni dẹ́ka tún pàdé dẹ́ka lọ jíṣẹ́ Kendra dẹ́ka tún padà wá. Another hits jam from WebLoaded.com. tó ká bọ̀ ìbẹ̀rẹ̀ kẹ́yìn tó gbọ́ nǹkan kan wọ́n ní ọ̀rẹ́ mẹ́ta wọ́n ní ẹnìkan jẹ́ iPhone ó wà ní ìwé ìròyìn wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ to death torí iPhone èèyàn gbogbo tó bá lọ wádìí nǹkan tí ò ṣe ọ̀rẹ́ ẹ̀ lójú kìíní ẹ̀. àti lè dájọ́ bẹ́ẹ̀. no wọ́n lè lọ wádìí kẹ́ni àti rí àwọn tó wà ní police station tó yẹ kí wọ́n kàn rìn ni wọ́n mú wọn àti rí ẹni tó yìnbọn fún tí àti rí ibi tó ti jalè tán àwọn tó kọjá ọlọ́pàá bù wọ́n lẹ́yìn. ṣé nìkan tó máa ń ṣẹlẹ̀ nípa ìwádìí tí wọ́n bá ṣẹlẹ̀ tí wọ́n bá sọ pé gbogbo èèyàn ló mọ̀ ọ́. àwọn èèyàn kì í ní ìfaradà láti jẹ́ ká wádìí ọ̀rọ̀ dájú nígbà tí ẹni tí ó ṣe máa ń jìyà ẹlẹ́ṣẹ̀. mo máa ń láì nǹkan tí police máa sọ wọn á ní suspect nísìn tí n bá gbọ́ pé wọ́n jalè nísìn bá ṣe wà mí tí n bá gbọ́ pé wọ́n jalè ní agric fún ọ̀sẹ̀ kan mi nígbà bẹ̀. mi nígbà bẹ̀ mi nítorí àwọn èèyàn lè máa kọ́ lẹ́kọ́ máa bù wọ́n sọ pé ká máa ń sọ kí ẹ̀gbọ́n pé ọlọ́run máa jẹ́ arógun àkóbá ọlọ́run máa jẹ́ arógun àdánmọ́ àdúrà náà ṣe pàtàkì ẹ̀yin tèmi tẹ̀ wá lé ìdílé torí àkókò bá wa ṣọ̀rẹ́ adẹ̀ láwọn àlejò ní ilẹ̀ agbódò wa lónìí wọ́n tẹ́ bá máa wá dá sí náà ni pé ìjọba àpapọ̀ pinnu wọ́n ní pé ó dáa pé òkùnkùn ṣe é bá ló gbà wọ́n ní pé kò dáa kí ẹ máa wà lókùnkùn. kò dáa kí àbí àwọn ìjọba ló fẹ́ lò yẹn. torí ìjọba bá ń lo kan àwa náà níjọba bí àwọn tó wà lókè bá ní fọkànbalẹ̀ àwọn táwọn sábà ń sàlẹ̀ náà ọkàn wa balẹ̀ wọ́n yọ owó rọ̀gùnrọ̀gùn $104 billion. kì í ṣe mílíọ̀nù billion wọ́n fẹ́ kó ra generator. bílíọ̀nù náírà wọ́n ra generator. kẹ́ńtà mi ló ti pé kò nílò epo wa. wọ́n àṣẹ generator ẹ̀ tọ́ ọ̀run lọ́wọ́ yàrá tó máa plug ẹ̀. ìmú mọ̀ pé irú generator bẹ́ẹ̀ kò yẹ kó lọ lo epo wa. kò ní lo epo kò ní lo nǹkan kan. tó bá lọ lo epo
ó dẹ̀ lè jẹ́ ẹ̀jẹ̀ èèyàn ló máa lò. torí pé gbàtà ni pé wọ́n máa lo owó ìrìnà jẹnẹrétọ̀ ọ̀nà méjì lọ́kàn mi. wọ́n ti ronú pé wọ́n ronú pé tẹ̀bí ọgbọ̀n iléeṣẹ́ ìjọba náà ní ìfàtà àbí wọ́n ní ìgbẹ́dùgbé nǹkan mi ìgẹ̀yìn náà tó jẹ́ ná sólà kí ló wá dé tó yẹ pé owó tó tó yẹn ló fẹ́ fi ra jẹnẹrétọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ìjọba ò kì í ṣe ìkan láti pé wọ́n ti wádìí dáadáa mo kì í ọlọ́run á ṣe 080 56 13 1009 080 56 13 1009 tàbí 081 13 05 1009 kẹ́ni ìpè kan ṣoṣo àwọn ọlọ́pàá dé àwọn Stockland Homes and Property àwọn abúlé pawó. ẹ káàárọ̀. àmì ìjọba fẹ́ ra jẹ̀rẹ̀tọ̀ 104 billion. orúkọ mi jẹ́ kọ́ bá mi láti jẹ́gun ìkọ̀tún. àgbàdo yẹn. owó tí ìjọba fẹ́ fi ra jẹ̀rẹ̀tọ̀ ló ti pọ̀ jù ú. kí wọ́n ṣàánú àwọn aráàlú ní pa wá. jẹ́ mo gbọ́ ní oríṣi lórí. ẹ ọlọ́sẹ̀ ń kiri. wọ́n ṣàánú ẹ̀sà ó lè jẹ́ ìyẹn gan àtọ̀run náà tún máa jù wá. owó tí wọ́n ti lẹ́sọ̀rí lẹ́gbẹ́ ní ẹlẹ́bàá tó ti pọ̀ jù. wọ́n jọ kí wọ́n ṣàánú ibi tó ń pa wá ìtura nídìí ìwà káyọ̀ ní. ẹ ṣe gan kẹ́hìn sọ́mọ́ nǹkan tó ṣẹlẹ̀ ká lọ sókè lọ́wọ́ yẹn ẹrù pọ̀ lọ́rùn wa a dẹ̀ gbọ́dọ̀ sọ já lọ sókè. Whatever you do, try my show. Your time done dey gone. dúpẹ́dúpẹ́ tó ń mi yóò ní jábọ́. ọ̀rọ̀ bò tó ń bọ̀ lọ́nà yóò tí yóò sì fọkàn balẹ̀ fẹ́nìkan o. lọ́lá olúwa ọba ògo dúpẹ́dúpẹ́ tó ń mi yóò ní jábọ́. àyìndé lọ́lá ọlọ́run aláwòrán. dúpẹ́dúpẹ́ tó ń mi yóò ní jábọ́. ẹ̀yin sọmọrí ọgbọ́n jàgbára lọ agbára ń bẹ lọ́wọ́ àwọn òṣèlú wa o. oyè mi yéèké àyíndé olókùn ọ̀la o. òyìnbó ṣe ìdíyẹ kan tó jáwọ́ wọ́n tó gbéjọba fáwa èèyàn dúdú o. àwa nàìjíríà lábẹ́rẹ́ o. independence lọ́wọ́ òyìnbó. ká sọ wípé a fẹ́ gbòmìnira. on the 1st October 1960 lágbòmìnira. àwa nàìjíríà yọ wá ń dúpẹ́ kòmìnira máa ṣèdí nira fún wa o. Nigeria president ní Nnamdi Dr. Azikiwe Inadalola. Tafawa Balewa ní prime minister ló lágbára o. Opposition leader ní Bàbá Awólọ́wọ̀ mi ò Ọbáfẹ́mi o. Bàbá Olúwaṣẹ́gun lọ́yà Bàbá Olúwọlé òṣèlú bàbá kẹ́nẹ́ o. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀dún mẹ́ta o. 1963 o 1st of October wọ́n fún wa ní republic adúpẹ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí olórí gbogbo wa o. 15th of January 1966 tó kọjá lọ o. ìjọba bọ̀ sọ̀wọ̀ àwọn ológun agúrí ìrọsí lòdò lórí wa tuntun. òun náà tún ṣe wọ́n díẹ̀ tó lè ṣe o. ikú mú rosí lọ o. jẹ́nẹ́ àyàkúbù tún dó lórí wa tuntun. nígbà tí jẹ́nẹ́rà gò wà nù. ìlú rojú ìlú ń tòrò àrò náà o. ẹni tí ó rí jẹ púpọ̀ jẹ lábẹ́lé o. à ń ṣàlì àmúdùlélàyé àdúpẹ́ o. ọdún mẹ́sàn-án lórí àga bá wa sábà. nàìjíríà tún lé àkúbù lọ o. general
ṣòkó tó kíá kí ìsọ̀wọ́ tí ṣàtẹ̀pamọ́ṣẹ́ iléeṣẹ́ tó bá kọ̀ tí ò tẹ́pamọ́ṣẹ́ kíá ní oyọ síbẹ̀ bí ọgbọ́n ayára bí àṣà àmàlí mú rí. Everyone ní compulsory retirement with or without benefit kí a mọ́ sá o ṣùgbọ́n ṣá o ó lóòótọ́ kí màá ń lẹ́ni oṣù mẹ́fà ló lóní ibẹ̀ péré ayé pamú ríta lábì ọ̀run rere orí sí méje fún ẹ̀hún alájùmọ̀re. ọ̀nkú jẹ́ náírà ṣẹ̀gẹ́ ló tún dó lórí wa Ọbásanjọ́ mi ọmọ wọn lówó jẹ́nẹ́ra ọmọ olówó òdúró ajínigbé pèsèrè mi Ọbásanjọ́ òun náà tún ṣe tiẹ̀ ó ságbára kò sógun mọ́ kò sọ́dẹ̀ mọ́ adúpẹ́ kó tó gbé ọba ó dọ̀dọ̀ alágbádá. On the 1st October 1979 wọ́n dìbò wọ́n yan Usman Aliyu ó dolórí wa tuntun Alhaji Shehu mi Shagari ọ̀hún. òun náà tún ṣe tiẹ̀ ó ságbára ọmọ Nàìjíríà lápapọ̀ adúpẹ́ ìṣeun wa. ọ̀rọ̀ bò ló tún bọ̀ lọ́nà yìí òṣèlú bẹ́ẹ̀ bá wọlé tán ẹ̀ ṣe rántí àdéhùn tẹ́ ṣe o àwa mẹ̀kúnnù bẹ́ẹ̀ fẹ́ yó. bó bá ṣẹgbẹ́ PRP bó ṣẹgbẹ́ MPP kódà kó ṣẹgbẹ́ NAP ló bá wọlé o bó ṣàdíje ìdí òtún wà láàbáramọ́ o bó ṣẹgbẹ́ onílé ẹgbẹ́ MPN ló bá wọlé o kódà kó ṣẹgbẹ́ mọ́lẹ̀ tí Unity Party ló bá wọlé o kó tún padà tún jẹ́gbẹ́ GMPP àfaramọ́ kó ṣàdíje ìdí òtún wà lára ẹ jẹ́ ká so wọ́pọ̀ kájọ ṣe ni ọmọ bàbá kan náà ṣàlàjẹ́ ọmọ màmá kan náà ṣàlàjẹ́ kí Nàìjíríà ó tó láǹfẹ́ àfaramọ́. ọ̀rọ̀ bò tó ń bọ̀ lọ́nà ìwé kan àgbo mímí ló ń rìn bówó lọ́wọ́ ọba kò ní jábọ̀ rárá. òṣèlú tó bá ṣàdéhùn kó tó wọlé o tí ò bá mú lè ríṣẹ́ ọ̀tá Ọlọ́run ọba ni. agbára ń bẹ lọ́wọ́ àwọn òṣèlú wa ọgbọ́n orí àwa ò dìbò kéré rárá tọ́hún alọ́dún mẹ́rin àpé pérépéré ẹ ó kúkú ní ìbáradé ìbò tọ́jọba pé àfọwọ́kọ̀wò òṣìṣẹ́ o ẹni tó ń gbọ́ ọgọ́fà náírà kó tó délé asanwó mọ́tò pẹ̀lú oúnjẹ ó tó bọ́yàwó pẹ̀lú ọmọ tóbi kó tó di ìjọ kẹfà owó wa tán austerity mẹ́rọ ìgádọ́bà ẹ̀ o ó ti ń dààmú olówó ló dààmú tálíkà tí tálíkà tún yàtọ̀ sí tólówó àìkọ́fà là ń wòkè o nítorí pé ìfakọ̀ ọkọ̀ ò sì ní para o. wọ́n ti ń ṣe ní European countries bẹ́ẹ̀ ló ń ṣe l'Amẹ́ríkà kárí ayé o ó ń ṣe ní Áfíríkà káríkárí ṣùgbọ́n o ti Nàìjíríà ìpeléke o. ká má bá o mẹ̀kúnnù ń jìyà o káyé sanwó náà la ẹ̀ máa máa rí náà káyé sanwó omi la ẹ̀ máa máa rán mi ọ́. kí Nàìjíríà ó tòrò káyé rojú àwa mẹ̀kúnnù ìyà ń ké tó. jẹ́ má torí ìpẹ́ nìkan ò ṣẹ́gbẹ́ ilé tó ti gba àwẹ̀ ẹ̀ tó pé pérépéré ìhùn wa. ọ̀rọ̀ bò ló tún bọ̀ lọ́nà yìí òṣèlú bẹ́ẹ̀ bá wọlé tán ẹ̀ ṣe rántí àdéhùn tẹ́ ṣe o àwa mẹ̀kúnnù bẹ́ẹ̀ fẹ́ yó. bó bá ṣẹgbẹ́ PRP bó ṣẹgbẹ́ MPP kódà kó ṣẹgbẹ́ NAP ló bá wọlé o
ẹlẹ́gbẹ́ GMPP afáramọ́ ó ṣàtijọ́ èyí tí ó tù wá lára ẹ jẹ́ ká so wọ́pọ̀ kájọ́ ṣe ni ọmọ bàbá kan náà ṣàlàjẹ́ ọmọ màmá kan náà ṣàlàjẹ́ kí Nàìjíríà ó tó láǹfẹ́ afáramọ́. ọ̀rọ̀ bò tó ń bọ̀ lọ́nà ìwé kan àgbo mímí ló ń rìn bówó lọ́wọ́ ọba kò ní jábọ̀ rárá. òṣèlú tó bá ṣàdéhùn kó tó wọlé o tí ò bá mú lè ríṣẹ́ ọ̀tá ọlọ́run ọba ni. agbára ń bẹ lọ́wọ́ àwọn òṣèlú wa ọgbọ́n orí àwa ò dìbò kéré rárá tọ́hún alọ́dún mẹ́rin àpé pérépéré ẹ ó kúkú ní bá dé ìbò tọ́jọba pé àfọwọ́kòwò òṣìṣẹ́ o ẹni tó ń gbọ́ ọgọ́fà náírà kó tó délé asanwó mọ́tò pẹ̀lú oúnjẹ ó tó bọ́yàwó pẹ̀lú ọmọ tóbi kó tó di ìjọ kẹfà owó wa tán ọ́stẹ̀rẹ̀tì mẹ́ọ̀ ìgádọ́bà ẹ̀ o ó ti ń dààmú olówó ló ń dààmú tálíkà tí tálíkà tún yàtọ̀ sí tólówó àìgbọ́fà là ń wòkè o nítorí pé ìbákan ọkọ̀ ò sì ní para o. wọ́n ti ń ṣe ní European countries láì ló ń ṣe l'Amẹ́ríkà kárí ayé o ó ń ṣe ní Áfíríkà káríkárí ṣùgbọ́n o ti Nàìjíríà ìgbélékè o. ká má pa o mẹ̀kúnnù ń jìyà o. káyé sanwó náà la ẹ̀ máa máa rí náà káyé sanwó omi la ẹ̀ máa máa rán mi ọ́. kí Nàìjíríà ó tòrò káyé rojú. àwa mẹ̀kúnnù ń jìyà ń ké tó o. jẹ́ má torí ìpẹ́ nìkan ò ṣẹ́gbẹ́ ilé tó ti gba àwẹ̀ ẹ̀ tó pé pérépéré kí títí má gbalẹ̀ ọ̀hún mọ́ wà lọ́wọ́ òṣèlú Nàìjíríà ẹ̀ bẹ̀rù Ọlọ́run ọba. iṣẹ́ 100.9 FM ní bíbá do your own I do my own ìwọ náà bá ní nǹkan tó fẹ́ polówó ọjà ní bíbá yìí. wáńkàlẹ̀ làbọ̀tá the guru of radio ọmọ làjẹ́ tó ń sọ Ìgbò àti àfà ọmọ àfà kẹ́ni àfà ok ó ń ka Koran ìwà àwọn èèyàn tiẹ̀ sún mi. ok wá àwọn èèyàn sí ẹ ṣé kì í ṣe pé ìwà jẹnẹrétọ̀ ìjọba fẹ́ lọ gbé wá lóṣù àbí kẹ́ni. ó tiẹ̀ sún mi. dúró ṣé jẹnẹrétọ̀ ẹ ló wá ń rò. nígbà tó bá ti gbẹ́kẹ̀lé. dúró kẹ́ni. ìgbẹ́ náà tó wá ń da ẹ̀rọ. ṣé jẹnẹrétọ̀ yìí ló wá ń rò ní. ó tiẹ̀ sún mi. nígbà tá a bá yára jẹnẹrétọ̀ 4 billion. jẹnẹrétọ̀ yẹn ó lè yàtọ̀ sí àwọn jẹnẹrétọ̀ ó lè jẹ́ pé ọ̀run náà yẹn ló tún pọ̀ jẹ́. jẹ́. ṣé fi kún tá a fi lè ṣe nípa ìṣòro nípa kan kíní múná wáyé. bóyá wọn ti fẹ́ ṣe. kíní tán sọ pé wọ́n fẹ́ ṣe wọn rí ṣe tí àwọn kan fẹ́ ṣe kíní ń pè náà. ṣé o máa ṣe ṣé orúkọ ti sá kò lórí ẹ. yẹ́nì tó rí. torí nǹkan tó máa ń jẹ́ kí nǹkan súnmọ́ Nàìjíríà ni pé ọpọlọ wa gan ọjọ́ ń gbóná. jẹ́ ká tiẹ̀ bẹ̀rẹ̀ akọ̀ tó fún àwa. ká gba ìpè méjì ká lọ pàdé àwọn Kendra Group Limited ká gba ìpè méjì 0056131009 báwo lè ṣe rí sí ìjọba fẹ́ fi 104 billion naira fi ra jẹnẹrétọ̀. wọ́n ṣe bíbá tó rí báyìí ṣe. mo ṣe ń sàn kankan. wọ́n fi tún èmi ń sàn kankan ó bá bẹ̀ ó mọ̀ pé tí China bá fẹ́ ṣe nǹkan every time China máa ń ṣe new kíní ó lè jẹ́ pé jẹnẹrétọ̀ yẹn àti ẹ̀ tí rí irú ẹ̀ rí o ti bóyá ọ̀hún yẹn àti ọ̀hún náà tó máa plug ẹ̀. àníkan tó ń dùn mí tí mo rí pé tó kàn ń dùn mí lẹ́fìrìdè ni pé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kò sóòótọ́. kò sóòótọ́. bẹ́ẹ̀ni òótọ́ wà. kò sí òótọ́. ṣoṣọ. ibi tí agbójú okùn nígbà mi ò jẹ ní àgbà kò sóòótọ́ mọ́ ẹlòmíì tá a bá gbẹ́kẹ̀lé pé olóòótọ́ ni
nígbà tá a bá máa súnmọ́ tán. kékeré kẹ́ni kékeré ní ilé kọ́ àwọn tó ní ká wá dìbò fún wọn tó ń wá síbi tí pọ̀tọ̀pọ̀tọ̀ wà ńgbà tá a ti dìbò kọ́ ńgbà tí ìbòyá tí wọ́n yí padà ní ọ̀bọ ní ọmọ tó wà nípò òun lòun trust ó ní ìtòun gbé sẹ́yìn tóun wà lórí kí yẹn òun ò lè trust ẹni torí pé ó ti lè fọwọ́ fà ọ̀gẹ̀dẹ̀ ńgbà tóun ń bẹ so don't be it's only God is white ọlọ́run nìkan ló mú. àti pé gbà mí wà tí o bá ráwọn èèyàn tí wọ́n ń sọ pé àtọ̀ ń jẹyà tí wọn bá tígbà tí ọládìẹ bá fẹ́ sí wọn lára wọn à ń ṣe àmọ́ wa wọn wọn lọ ṣe àánú wa ó máa ga ìlàjẹ rí nìyẹn so èèyàn mẹ́ta ló sábò nàìjíríà táwọn wá kiri ó mọ àwọn tó sábò ṣìfò títọ́ níwà. ìyáàfin ìfẹ́ lówó wà ìfẹ́ inú ìfẹ́ èwo máa ń wáyàn wá ìfẹ́ náà ń bínú lọ kúrò lórílẹ̀‐èdè wa. àwọn retí pé àwọn Kendra ká gbé Kendra Group Limited àwọn retí pé wọn. lórí náà mo rò pé bí ìjọba ti fẹ́ ra generator $1.4 billion yẹn tí bóyá ó tún máa dé kí. àwọn yàrá tún níṣẹ́ o torí àwọn tó fẹ́ lọ rà àgbà níṣẹ́ àwọn tó máa repo sí níṣẹ́ àwọn tó máa tún ṣe ibi tó máa fi sí àwọn èèyàn ló máa kọ́ bẹ̀rẹ̀ kí ni size yẹn ó lè tó gbogbo state kan. ṣé o mọ̀ pé jẹ́rí ọlọ́mọdé kí n akúṣe yàrá ń darúkọ $1.4 billion àwọn alójọ lójú òjò ìjọba lójú àwọn iye owó tí ń kọjá lọ. yẹn ní sọ mọ nǹkan tó ṣẹlẹ̀ ká lọ sókè lọ́hùn. àyíkásíkò lọ́dọ̀ ìwéga ọ̀rọ̀ mi lọ́wọ́ olùwà. àyíkásíkò lọ́dọ̀ ìwéga ọ̀rọ̀ mi lọ́wọ́ olùwà lọ́wọ́. halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá mo ti lálábẹ́ èjì mo lólúwa ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. àyìnbásíkò lọ́rọ̀ ń wẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá mo ti lálábẹ́yìntì mo lólúwa ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa ló wà. àìmọ̀síkò lọ́rọ̀ ń wẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ olúwa. láti iléeṣẹ́ wo. dúpẹ́dúpẹ́ tó ń bì yóò ní jábọ́. ẹ̀yin sọmọ rí ọgbọ́n jàgbára lọ o agbára ń bẹ lọ́wọ́ àwọn òṣèlú wa o. oyemi yeke Àyìndé olókun ọ̀la o òyìnbó ṣe ìdíyẹ kan tó jáwọ́ wọ́n tó gbéjọba fáwa èèyàn dúdú o àwa Nàìjíríà lábẹ́rẹ́ o independence lọ́wọ́ òyìnbó ká sọ wípé a fẹ́ gbòmìnira on the 1st October 1960 lágbòmìnira. àwa Nàìjíríà yọ wá ń dúpẹ́ kòmìnira máa ṣèdí nira fún wa o. Nàìjíríà president ní Nnamdi Dr. Azikiwe Inadalola. Tafawa Balewa
mínísítà ló lágbára o opposition leader ni bàbá wo lọ́wọ́ mi ò ọba fẹ́ mi o bàbá olúwa ṣẹ́gun lọ́yà bàbá olúwọlé òṣèlú bàbá kẹ́nẹ́ o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọ̀dún mẹ́ta o 1963 o 1st of October wọ́n fún wa ní republic adúpẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta sí olórí gbogbo wa o 15th of January 1966 tó kọjá lọ o ìjọba bọ̀ sọ̀wọ̀ àwọn ológun agúrí ìrọsí lòdò lórí wa tuntun òun náà tún ṣe wọ́n díẹ̀ tó lè ṣe o ikú mú rọsí lọ́wọ́ jẹ́nẹ́ àyàkúbù tún dó lórí wa tuntun nígbà tí jẹ́nẹ́rà gò wà nù ìlú rojú ìlú ń tòrò àròwọ́ náà o ẹni tí ó rí jẹ púpọ̀ jẹ lábẹ́lé o à ń ṣàlì àmúdùlì láyé àdúpẹ́ o ọdún mẹ́sàn-án lórí àga bá wa sábà nàìjíríà tún lé àkúbù lọ o jẹnẹra múrìtì alámọ̀ọ́mọ́dù túnjó lórí ìwà tuntun gbàrà tí múrìtà alágòrí àdá gbàrà tí múrìtà alágòrí àga o à ń tẹ pamọ́ṣẹ́ à ń jára mọ́ṣẹ́ à ń rí mọ́ nílùú à ń rówó náà o kò sì jẹ́ nẹ́ẹ̀bà wọn ò gbọ́dọ̀ mú náà lọ o òṣìṣẹ́ olómi wọn ò lè mú mi lọ o ìsọ̀wọ́ dókítà ò gbọ́dọ̀ fi iṣẹ́ ṣeré ẹ́ńjìníà sanṣo kó tó kíá ìsọ̀wọ́ tíṣà tẹ pamọ́ṣẹ́ iléeṣẹ́ tó bá kọ̀ tí ò tẹ pamọ́ṣẹ́ kíá ní oyọ̀ síbẹ̀ bí ọgbọ́n ayára bí àṣà àmàlí mú rí. Compulsory retirement with or without benefit kí a mọ́ ṣá o ṣùgbọ́n ṣá o olóòótọ́ kì máa ń lẹ́ni oṣù mẹ́fà ló ló ní ibẹ̀ péré ayé pamúrí tà lábì ọ̀run rere múrí síwù méje fún ẹ̀hún alájí múrí. ọ̀nkú jẹ́nẹ́rà ṣẹ̀gẹ́ ló tún dó lórí wa Ọbásanjọ́ mi ọmọ wọn lòwú ọmọ olówó dúró ajíve pèsèrè mi Ọbásanjọ́ òun náà tún ṣe tiẹ̀ ó ságbára kò sógun mọ́ kò sọdẹ̀ mọ́ adúpẹ́ kó tó gbé ọba ó dọ̀dọ̀ alágbádá. On the 1st October 1979 wọ́n dìbò wọ́n yan Usman Aliyu ó dolórí wa tuntun ṣe wo mi ṣàgbárí ọ. òun náà tún ṣe tiẹ̀ ó ṣàgbára ọmọ Nàìjíríà lápapọ̀ àdúpẹ́ ṣeun wa. ọ̀rọ̀ bò ló tún bọ̀ lọ́nà yìí òṣèlú. bẹ́ẹ̀ bá wọlé tán ẹ ṣe rántí àdéhùn tẹ́ ṣe o. àwa mẹ̀kúnnù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò. bó bá ṣe ẹgbẹ́ PRP bó ṣẹgbẹ́ MPP kódà kó ṣẹgbẹ́ náàbù ló bá wọlé o kó sàdíje ìdí oṣù wà láàbáramọ́ o bó ṣẹgbẹ́ onílé ẹgbẹ́ MPN ló bá wọlé o kódà kó ṣẹgbẹ́ mọ́lẹ̀ tí Unity Party ló bá wọlé o kó tún padà tún jẹ́gbẹ́ GMPP afáramọ́ kó sàdíje ìdí oṣù wà lára ká so wọ́pọ̀ kájọ ṣe ni ọmọ bàbá kan náà ṣàlàjẹ́ ọmọ màmá kan náà ṣàlàjẹ́ kí Nàìjíríà ó tó láǹfẹ́ afáramọ́. Lucky caller yellow ìpè kan ṣoṣo 104 billion naira generator tíjọba fẹ́ ná sórí generator bóyá àti ìrírú generator ẹ̀ rí. Yẹ̀lò. ẹni tíjọba fẹ́ ṣe náà débi kò dáa
àti owó wa ó yá ká ní ìgbà tá a máa fi ṣe àbí ká lọ fi lára 100 fi sọ lára gbèsè tá a jẹ ẹ wo ìyá tó dàbí. adúgbò lọ́wọ́ Ọlọ́run torí àkókò bá wa ṣọ̀rẹ́ adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa dá sí ètò wa ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti bá wa dá sí ètò ọ̀nà àmà fún gbogbo wa ti lágbọ́dọ̀ Ọlọ́run bá ṣe máa rí tán lóto òtò nínú rẹ o èmi náà ní orúkọ mi ò yí padà Èjìrè Òkèrè Ọlájú ọmọ atẹnigbọ rẹ ọmọ ìyá àbèjì ọlọ́bẹ̀ ẹ̀gúsí tó rọkà dúdú tó gbéṣẹ́gbẹ́ tó ní kẹ́nìgò máa jẹ́ lọ èmi máa sọ wípé lágbára Ọlọ́run èmi á jèrè iṣẹ́ ọwọ́ tèmi ọ̀rẹ́ wàá jẹ tiẹ̀ kò tẹ́ni tí ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ bá fẹ́ polówó ọjà bákan náà bá ṣe máa ń sọ ẹ̀rí pé ohun kékeré náà la máa ń ṣe lọ́dọ̀ wa ń bí 07039272470 lẹ́ẹ̀ máa pè mí tàbí ọ̀rọ̀ kan ń dùn yín ẹnìkan fi àjẹ ẹ ṣáà gbé nọ́mbà mi ẹ rí i dáhùn sí i tó bá dijọ́ mẹ́jọ ẹ tún máa pàdé mi Èjìrẹ́ ìlú ọmọ Ọlájẹ yóò dá lóhùn kó dáhùn.